Ǹjẹ́ ó yẹ kí Babalọ́lá àti Wándé ìyàwó rẹ̀ kí wọ́n padà sí ilé náà bí? Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa lénìí ni Òǹtẹ̀ 2 tí ó wà lórí Àníkẹ́ Àmì ní orí YouTube. Ẹ jẹ́ kí a lọ wò ó fún àwa tí a ti wò ó. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ púpọ̀ pàápàá jùlọ gbogbo ènìyàn ló ṣe ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tí a máa ń gba ilé ká yọ ọ̀rọ̀ ilé kúrò níbẹ̀ gan fún any agreement tí a kàn máa sign pam tí a ní wo nǹkan tí ó wà nínú nǹkan tí a fẹ́ sign lé lórí. Sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ tí ó kọ́ni lọ́gbọ́n ni sinimá Òǹtẹ̀ jẹ́ o. Ẹ jẹ́ ká kọ́ kí actress Àníkẹ́ Àmì fún sinimá yìí torí sinimá nǹkan tí ó ń ṣẹlẹ̀ true life story òun ni sinimá náà dá lé lórí. Fún àwa tí a ti wo Òǹtẹ̀, ẹ jẹ́ kí a lọ wo Òǹtẹ̀ 1 and 2 ní orí Àníkẹ́ Àmì TV. Fún àwa tí a dẹ̀ ti wo Òǹtẹ̀ náà, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú múvì náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Sinimá yìí ṣe pàtàkì, ó ṣe kókó fún àwa ènìyàn láti wò. Ẹ̀yin tí ẹ ti wò, ẹ tara ṣàṣà lọ wo Òǹtẹ̀ 1 and 2. Ní ṣílégbà ní àṣẹ Elédùmarè o, a sì ní kó sí páńpẹ́ ayé ní àṣẹ Ọlọ́run. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé àwọn fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review ní ìgbàkúgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A gbà ládùúrà pé ojú, etí àti ọwọ́ etí ẹ̀ náà láti fi máa tẹ subscribe button láti fi máa gbọ́ àti láti fi máa rí àwọn fídíò wa. A gbà ládùúrà pé ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o. Àmín. Fún ẹ̀yin tí ẹ ti wo Òǹtẹ̀, Ọlọ́run ò ní jẹ́ ká rí ní àṣẹ Elédùmarè o. Tó bá jẹ́ pé ẹ̀yin ni Babalọ́lá àti Wándé, ṣé ẹ máa padà lọ sí inú ilé náà láti lọ ja ogun kankan bí? Àti fún Òkúmọ́ tó ń ṣe ọmọ ìyá láńlẹ́dì ní inú múvì náà, ṣé ẹ̀yin rò pé Kòkúmọ́ náà wà nínú ìgbèkùn kan ṣá? Because kò possible kí èèyàn mọ̀ pé ìyá òun bí ọmọ 7 ó sì pa 6 ó sì kù òun nìkan tí òun nìkan yẹn náà tí kò dẹ̀ worry. Ṣé ẹ rò pé Kòkúmọ́ yẹn náà wà nínú ìgbèkùn kan ní ọ̀dọ̀ ìyá rẹ̀? Àti fún àwọn ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ gbalé ní àkọ́kọ́ tí Simisola ní pé kán má gba ilé náà tí wọ́n fi àáké kọ́rí. Ṣé ó yẹ kí Simisola kí ó sọ nǹkan tó wà ní ìdílé yẹn fún wọn? Because èmi wò pé ó yẹ kó bọ́ kúrò nínú wàhálà kó fi àwọn náà síbẹ̀. Àmọ́ irú èèyàn wo ni ẹ̀yin rò pé Simisola jẹ́ fún láti máa tún sọ nǹkan tí ojú ẹ̀ ń rí ní inú ilé fún ẹni tí ó mọ̀ rí tí ẹni ẹ̀ sì tún ní agídí? Ṣé ẹ̀yin rò pé ó yẹ kí Simisola sọ fún ẹni pé ilé náà dáa kẹ́ni yẹn gbà kóhun àtọkọ ẹ̀ fi lè bọ́ kúrò nínú wàhálà àti ìdààmú tí wọ́n wà? Fún àwa tí a ti wo Òǹtẹ̀, ẹ jẹ́ ká jíròrò lórí sinimá náà ní comment section.